inú mi dùn pé gbogbo ayé náà lọ gbọ́ ọ̀rọ̀ tí Portable ń tọ́ ọmọ ìsọ pẹ̀lú pásítọ̀ tó gbá létí. Èmi ò lọ́rọ̀ tó pọ̀ kankan tí mo fẹ́ sọ. Gbogbo àwọn tó sọ pẹ̀lú pásítọ̀ Portable, Ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ jì wá, irọ́ ló ń pa. Because tí ọba ní jẹ́rọ́, Portable, ṣebí wọn ló gbé fídíò jáde níbi tó ti gbá pásítọ̀ létí. Jẹ́ kí gbogbo ayé ó rí fídíò ibi tí pásítọ̀ títí ń sọ pé kí wọ́n bu iyẹ̀pẹ̀ wá. Jẹ́ kí gbogbo ayé ó rí fídíò níbi tí pásítọ̀ ti ń pé kí wọ́n dáwó jọ. Alẹ́ mi ò ní bá ẹ sí nídìí àbòsí. Ẹ máa gbọ́, gbogbo ayé mùsùlùmí kẹ̀yìn alábòsí tẹ́ ń pè mí pé Portable yẹn mùsùlùmí ni. Ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ yìí, ṣé ìsìláàmù ní ká máa dọ̀tí ara wa ni? Ṣé ìsìláàmù ní ká máa bara wọn lóko jẹ́ ni? Ṣé ìsìláàmù ní ká máa useless ara wa ni? Portable yẹn ló ti jáde o, ló ní pásítọ̀ lòun yìí o. Portable ti gbogbo yín báàkì ló ní pásítọ̀ lòun. Ó ní ìránṣẹ́ kan lòun. Mo rí dìde nìkan tó comment pé pásítọ̀ yẹn sẹ́ni Ọlọ́run àti pé sẹ́ni Ọlọ́run wà ní. Gbogbo ẹni tó bá lẹ́ni Ọlọ́run ò sí lórílẹ̀. Ẹ sọ fúru ẹni bẹ́ẹ̀ tó máa kọjá lọ sọ́run. Máa rọrùn tó bá ti rí pé lábẹ́ sọ́mọ yìí o kò sí ẹni Ọlọ́run bẹ̀ mọ́. Máa rọrùn torí pé aláìní àwọn ìyá Allah láàfún ni àléhìn wọ́n láwùn yẹn sànú. Kò ní burúburú kọ́ máa ku ẹnìkan máa yàn. Ẹni tí ó kù láàmú ẹni Ọlọ́run ṣẹ́kù nínú mùsùlùmí, ẹni Ọlọ́run ṣẹ́kù nínú kìrìsìtẹ́nì, ẹni èèyàn Ọlọ́run bẹ́nu àwọn tí ń tajà tí ń tarata, èèyàn Ọlọ́run bẹ́nu sífìlíà, ẹni tí ò kéwú kì í sábà kì í ṣe pásítọ̀, èèyàn Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n tí Kùránì wí ni Olúwa gẹ́gẹ́ àlẹ́ sàmì kúrọ́ jù ló ń rọ̀ sí ìdù tí ò séyìn gidi láàrin yín mọ́ ni. Kò gbọ́dọ̀ burúburú kí yẹn gidi ọmọ sí láàrin ẹni. Portable bóde kò jẹ́ kí gbogbo ayé ó rí fídíò tí pásítọ̀ yẹn fi ń sọ pé ká lọ bu iyẹ̀pẹ̀ wá. Bóde kò jẹ́ gbogbo ayé ó rí fídíò tí pásítọ̀ fi ń sọ yí pé kí wọ́n dáwọ́ jọ tó fi gbá létí, orí ẹ̀ ti dàrú. Òpònú dèdèrè bíi tiẹ̀ ló pé gbogbo ayé ni. Sọ̀rọ̀ pé àwọn àgọ́ bí wọ́n ṣe gọ̀ ni. Sọ̀rọ̀ pé arìndì bí wọ́n ṣe rìndì ni. Sọ̀rọ̀ pé jẹ́ sẹ́sí wa lọ́pọlọ bíi tiẹ̀ ni ìwọ Portable. Aláàjì mo ń ṣe láàfù lọ́wọ́ ni ẹ fún mi ṣẹ́jú méjì máa pín in padà. Máa pín in padà ń ṣẹ́jú méjì nsìn. Máa pín in padà ń ṣẹ́jú méjì nsìn mo ń ṣe láàfù lọ́wọ́ ni. Ọwọ́ abóde ara agbó tí ń dá wàhálà lẹ́ Nàìjíríà rẹ̀ ó ní pákìtì ìjà pákìtì rí. Ara tí ń dá Nàìjíríà lẹ́ rẹ̀ ó ti ń dá wàhálà lẹ́ Nàìjíríà. Èyí tí ń fìyà jẹ wá rèé tọ́lọ́hún fi ń taari àwọn ìjọba tó le sí wa. Lọ́nìtúlá yálà ní kásìbíìn. Nígbà tẹ́lẹ̀sẹ̀ bá ń jìyà olódodo ọmọ ẹ̀jẹ̀ ẹ̀wòrú ọmọ yìí nìsín ẹ̀wòrú gidi tí ń pamọ́ràn sí Ọlọ́run ẹ̀wòrú gidi tó bá jẹ́ pé lóòótọ́ ni tí Portable ń sọ ìbáṣẹlẹ̀ láìfù láti rí gbé láìfù yẹn jáde Portable ibi tí pásítọ̀ tó ti ń pẹ́ lónìí Monday tí a bá ní ẹgbẹ́ àwẹ̀ lónìí Monday sọ pọ̀ jù ni. Tí pásítọ̀ bá ní kó gba àwẹ̀ níjọ́ Monday sísòro tá a ní Nàìjíríà gan ọ̀jẹ̀ mọ́ kó kálukú òkú síwájú Ọlọ́run. Fídíò bíi tí pásítọ̀ ti ní ẹ lọ bu iyẹ̀pẹ̀ wá gbé jáde kó jẹ́ agbọ́ báyìí. Fídíò bíi tí pásítọ̀ ti ní kẹ́ ẹ máa dáwọ́ jọ ṣe bá a rí fídíò bíi tó ti gbá pásítọ̀ létí. Ọ̀rọ̀ mi ọ̀pọ̀tọ̀ rẹ́ndìrẹ́dì mọ́kàn rí fún fídíò yẹn táwọn èèyàn sẹ́ndì sí mi. Ọmọ yẹn gbọ́ sórí Portable. Mo sọ fún ọ̀pọ̀ ọmọ lọ jẹ́ sí mi. Àdẹ ní bẹ́lọ̀nkìtì ọbàjẹ́. Ní bẹ́lọ̀nkọ́ ọdẹ ní àná. Mi ní bẹ́lọ̀nkọ́ odolòsì. Àmọ́ fúnra ọlọ́kùnrin ni wọ́n fẹnu ara rẹ̀ pé kú. Bóde kọ́ tọrọ apọ́lọ́jì. Kọ́ ọdẹ wà pásítọ̀ náà kàn. Kọ́ lọ bẹ̀ wọ́n. Kọ́ wá pásítọ̀ náà kàn kọ́ lọ bẹ̀ pásítọ̀. Òun yẹmọ lẹ́nu. Rádaràdà òun sọ̀rọ̀ lẹ́nu. Ẹnu rẹ̀ dẹ̀ ń rùn lọ́nláìn. Òun sọ̀rọ̀ jáde lẹ́nu ọ̀dẹ̀ ń rùn. Ẹnu ẹ̀ ń rùn kíkan. Ẹni tẹ mẹ́tẹ̀, ẹni mẹ́ta rẹ̀, ẹni ká lọ bú èpè. Tí pásítọ̀ bá bẹ́ẹ̀ kọ́lé, èpè lè yí wá jẹ́ tipa. Àbí ká bí pásítọ̀ bẹ́ẹ̀ kọ́ ṣọ́ọ̀ṣì, ṣé èpè tí pásítọ̀ ní ẹlọ́bù wá jẹ́ tipa. Wọ́n náà wò tí wéèrè òpónú dèdèrè ẹ bá rojọ́ sọ̀rọ̀ pàwọ́ gọ̀bì tiẹ̀ ni. Portable, you are not a serious. Ṣùgbọ́n ọ̀rẹ́ tó bóde tó ń wíhun, o tún dákún ẹ̀ṣẹ̀ rẹ níwájú Ọlọ́run. O ń dákún ẹ̀ṣẹ̀ rẹ níwájú pásítọ̀. O ń dá
ìrẹsì Ọlọ́run ètò bẹ̀rẹ̀ Portable ọmọ wa lọ́lọ́mí ṣàṣùṣe inú mi rò pé bóde pé pásítọ̀ ni ọ́ gbogbo àwọn wèrè kẹ́nu mùsùlùmí tí a ní ṣé aláàjì ọ̀nà òdodo ṣé àmọ̀ pé Portable yẹn mùsùlùmí ní afẹ́ lé sáwọn kìrìsìtẹ́nì ṣé wèrè gan bẹ lára yín ni. Kí ni pírọ́blẹ́mù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin wèrè kẹ́nu ìsìlámù gan ẹ̀yin àtẹnu kí lórí ire tí ń bẹnu ayé Portable tẹ́rù kó ló lè sọ ẹ̀dùn lórí ire sọ́jọ́ náà ni. Mọ́ kàtàbà láwùlákà sáyà tí kàládà Áfíríkà. Mọ́ kàtàbà láwùlákà sáyà tí kàládà Áfíríkà. Bẹ́yìn bá ti wù kọ́ gọ̀ tó oríire tá a bá kọ́ mọ́ tó lọ́wọ́. Bẹ́ẹ̀ bá dẹ̀ ti wù kẹ́ gbé tó oríire tí ì bá ṣe tí ẹ̀ nífa gídírì. Portable taari tó lọ́dọ̀ yóò sún tí ń pọ́n ọ̀rọ̀ àmọ́tò fún wọn. Òun náà láàbọ̀ lọ́dọ̀ àwọn àfáǹgbà míì tí ó máa sọ̀rọ̀ wèrè tí ó máa láálí wọn tí wọ́n ní ilé fèsì nítorí tí wọ́n fẹ́ jẹ. Òun náà ló gbá pásítọ̀ létí òun ló tún bọ́ọ̀dẹ níṣọ́ ní pásítọ̀ lòun. Ẹ̀yin tá ń pè mí tá ní mùsùlùmí ni mo tún fẹ́ lé mo fẹ́ kàn pa àwọn kìrìsìtẹ́nì ọmọ àbú ṣé a rí pé ní mẹ́mórì ṣé a rí pé Portable wèrè tá ń pa kiri ti lẹ́yìn mọ́tò ti fi ń sẹ̀sìn. Ẹgbọ́rọ̀ yẹn mọ ìyẹn mọ tí ń sọ ṣé pásítọ̀ bá ní kẹ́ ẹ gbà wẹ̀ sọ́pọ̀ jù tí wèé bá sọ tọ́ Ọlọ́run tí ṣe kórìí ò pé tí ẹ jí ọmọdé ń dẹ̀ ọ́ láàmú. Ọwọ́ ni pásítọ̀ sọ pé kẹ́ ẹ máa bu yèèpẹ̀ wá bá ní gbé fídíò rẹ̀ jáde pásítọ̀ ní kẹ́ ẹ máa dáwọ́ jọ gbé fídíò rẹ̀ jáde. Ìwọ tó ní God láti rìkọ́ọ̀dù bó o ṣe gbá pásítọ̀ létí ó yẹ ká lè rí rìkọ́ọ̀dù bí tí pásítọ̀ ti ní ẹ bu yèèpẹ̀ wá. Ó yẹ ká lè rí fídíò bí tí pásítọ̀ ti ní ẹ dáwọ́ jọ kó tó di ipò lè rìkọ́ọ̀dù bí tó ti gbá pásítọ̀ létí. You are 200% rubbish. Over 200% stubborn. O tún wá òun fi burúkú kún burúkú. Ẹni tí wọ́n ní kó ṣe tó ìlọ̀rọ̀ Portable tó léwu làbúrò ṣe tó. Gbogbo àwa mùsùlùmí ẹ̀yin àfáà tẹ́ bá pẹ́ tí Portable ṣe dáa ìjọ tí ó gbẹ ẹ̀yin létí ó déjọ́ kan lónìí. Èmi Ọlásùnkànmí Àkànmú ẹni ni mo fọwọ́ bá kì í ṣẹ́gun o tí ní dáná tí mo dẹ̀ mọ̀ pé mi dáná mi ìdẹ̀ ní sẹ́sọ́fin ìjọba bẹ́yẹn bá dẹ̀ wò gbogbo fámìlì ẹ̀ pátá ní ọ̀sán sí. Bẹ́yẹn bá dẹ̀ wò gbogbo fámìlì ẹ̀ pátá ní ọ̀sán sí. Ó dẹ̀ gbowó òkè ó dẹ̀ gba pásítọ̀ létí tí pásítọ̀ kẹ́ bá sọ pé kò gbà wẹ̀ kí nìyẹn kú wa tí pásítọ̀ bá ní ẹ̀dá àwùjọ kí nìyẹn kú wa òpònú ẹ̀ bóde òwú yẹmọyẹmọ tí pásítọ̀ bá ní ẹ̀bù yẹpẹ̀ wá ìyẹn ló fi ní pásítọ̀ fi dìsáàfù gbà tí ọmọ tí ẹ pè láwọn ẹni Ọlọ́run ni oníwọ̀n náà pásítọ̀ ni ọ́ mi ń dẹ̀rí lọ́ba wí àwọn pásítọ̀ kẹ́ àwọn àfáà kẹ́ tí wọ́n ń gbé ọ sórí àga tí ì ṣe tiẹ̀ àpọ́nlé tí ì ṣe tiẹ̀ tí ń fún ọ àtàwọn oníṣẹ̀ṣe dìdìrì míì àwọn yóò sún ìwọ tó yẹ kẹ́gbẹ́ kó dọ̀bálẹ̀ kan fún ọ lọ́rẹ́ kó ọpọlọ rí ó ṣètù ayé tí ì ṣe tẹnìkan waste product ní gbogbo dúkìá ayé tí ń bẹ lọ́wọ́ rẹ tó jí ọmọ àtẹlẹ gàràgàrà Portable ilẹ̀ ń yọ̀ dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwó Ìjẹ̀bú máa ní dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwó lọ́sùn sọ̀rọ̀ rẹ̀ sórí èmi ò ní tán o mo sọ fún ọ pé ipò ọmọ Portable ọmọ Ọlálọ́mí wàláhì ipò ọmọ lọ wà lọ́dọ̀ mi tó béèrè ni pé kò bóde kó o tọrọ àforíjì lọ́wọ́ gbogbo rẹ̀ sí Ọlọ́run lọ́wọ́ mùsùlùmí lọ́wọ́ kìrìsìtẹ́nì kó o tọrọ tẹ́nìkẹ́ bá ń fọwọ́ gbá egun fún ọ tó rò pẹ́rẹ́ ni tí ẹni ọ̀sọ́rọ̀ ń bẹ̀ tó bá di wòye nẹ́ẹ̀sì ẹ̀ tó o bá tọrọ àforíjì wàá rí i pé ìbínú Ọlọ́run ju tèèyàn lọ ìbínú Ọlọ́run ṣe kí ni ó ju tèèyàn lọ èmi ò ní bá yín ṣàbòsí o ìtọ́lọ́ ń kádà pé máa jẹ́ inú ayé mo ti ń jẹ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ ayé mi ìtara mi dẹ́ kọ̀ tó kọjá arọ́ àtàbòsí òsì tí ń dẹ̀ fi pàdé ọba tó ní mímì ní báyìí ṣàbòsí wàláhì tàláhì ìsúnmọ́bìlẹ̀ Ọlọ́run ló ní ẹ̀dá o kò sẹ́ni kẹ́kẹ́ tó mọ́tá o but I want to try my best I want to try my best in my life
torí pé bá a ti wà pẹ́ láyé tó á pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ ó ń kálukú ọdẹ pàdé Ọlọ́run níjọ́ kan. ẹ jẹ́ n béèrè kan lọ́wọ́ gbogbo yín ẹ jọ̀ọ́ ṣé ẹ rò pé a lè ṣe Ọlọ́run ni kò sí nǹkan kan tá a lè ṣe tọ́lọ́run fi bínú sí a kò sí Ọlọ́run níyàwó tá a gbà kò lóko tí ó dà á pọ̀ Ọlọ́run làálàá Ọlọ́run ìṣẹ́gbẹ́ bàbá ẹnìkan ara wa láṣẹ tá a fi rí bínú Ọlọ́run ara wa láṣẹ tá a fi rí bínú Ọlọ́run èyàn bẹnu èyàn ẹ̀mí bẹnu ẹ̀mí ojújojú lọ èyàn jẹ èyàn lọ abẹ́rù àkù ayé ń bẹ ní pàápàá tẹ́ ẹ bá rà àfa àkàtọ́ sọ pé ọ̀sáyé ẹ̀sọ́ fún kó ti yá wèrè kọ̀sáyé àbí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ló tánà bí ikú ọmọ kàtó sálọ Mádínà kí ló tó wò dúró ọláyọdé Ìdòwú àbúrò ní sẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó lò nífẹ̀ẹ́ pin nígbà tí ọ̀tá lè tó gún lé Olúwa ní rẹ̀ Muhammad kú òní mẹ́ka máa sálọ Mádínà ọ̀tá là níbi torí rẹ̀ sá ta ló ní ọ̀sáyé ẹ̀yin wọlé ẹjọ́ tó tẹ́ra yín dey play ẹ̀yin wọlé ẹjọ́ bó bu ara yín tẹ́ ń pè ọ̀sáyé Portable ìmọ̀ràn mi ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí àmọ̀ràn kejì rẹ̀ lọ ṣàtúnṣe lọ́dọ̀ pásítọ̀ kọ́ ọ lọ́mọ bó ṣe du pásítọ̀ nu ó ti tẹ aṣọ àgbà mọ́lẹ̀ ọgbọ́n ó ti gbé egbò ẹja mi kò bóde kò dé sọ̀kalẹ̀ èmi ò sínú mùsùlùmí alábòsí o inna dinan inda Allahi al-Islam ẹ̀sìn tọ́tọ́ dọ́dọ̀ Ọlọ́run ilẹ̀ sí Islam bọ̀ tí ẹjọ́ sí Islam ní ká máa tẹ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn mọ́lẹ̀ ni. ẹ̀sìn Islam ò ní ká máa tẹ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn mọ́lẹ̀ Islam ọkọ̀ wà àwa mùsùlùmí ẹjẹ́ change ẹjẹ́ present Islam kò ní ìtumọ̀ lójú aráyé kò wu aráyé báwọn bàbá wa tàná ṣe present yẹ tí Islam fi kú kẹ́kẹ́ ọmọ ológun di mùsùlùmí ọmọ yóò sún délé à àìmọye ọmọ pásítọ̀ náà dáfà ó ní báwọn yẹn ṣe present yẹ. ó ní ọwọ́ abóde dìdìrín ọmọ dìdìrín òpònú yẹn kí ni ti ju Portable kí ni ju ọlọ́wọ́ gẹ́ tó fi jólẹ̀ kí ni ti gùn ọ̀gẹ́ owó wò gẹ́ ló ní gẹ́ ṣèbáwọn ni wọn àwọn kan ni wọn kò fún ọ ọláwo ló ní àwọn èèyàn kan ni wọn lọ́lọ́run ló ti ẹ dán ọlọ́lá tó ń wù ńlẹ̀ ni tó ń kówó ńlẹ̀ ni tó àwọn owó ń sámà ni àbáadẹ́ ni láwọn tírítà bẹ́ẹ̀ ni sàmà wàlá àdìmújìtà yìí dà fi sùúrì bàtí máàhì gẹ́rà rísíkì làmùtẹ́jìdì láwọn tírítà bẹ́ẹ̀ ni sàmà wàlá àdìmújìtà yìí dà fi sùúrì bàtí máàhì gẹ́rà rísíkì làmùtẹ́jìdì bẹ́ẹ̀ bá mọ Àbújá tó mẹ́kọ̀ọ́ ọlọ Amẹ́ríkà ọlọ London ọlọ Italy ọlọ Dubai ẹni tá a bá kó oríire mọ́ kò lè so oríire jẹ́ nsọ tọrọ fún láwùtírítà bẹ́ẹ̀ ní sámà wàlá àrùdí mùjítẹ́ yìí dà fi sùúrì bàtí máàhì gẹ́rà rísíkì làmùtẹ́jìdì gbogbo jẹmọ́ gbogbo ayé ibi Nàìjíríà dé yìí àtẹ̀mí àti ẹjẹ́ àdúró lórí òótọ́ ẹ má jẹ́ àtẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ mọ́ ẹ̀tọ́ ọmọnìyàn làwọn kan tẹ̀ mọ́lẹ̀ tó ń kálukú wá jìyà rẹ̀ yìí ṣé ní Àbáṣà ọlọ́ba ní foríjì gbogbo ayé lọ́mọ yẹn pé Àbáṣà tẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ ẹ mọ yẹmí aláìsẹ̀ tó parẹ́ ni ìyá là ń jẹ irú Portable kí ni gùn ṣó o lè fowó ṣe báàgì ráìsì ni Portable ṣó o lè fi dọ́là ṣe báàgì ráìsì kẹta ni àwọn kẹ́dẹ̀ ń bẹ lábẹ́ sẹ́mi yìí wọ́n lè fi dọ́là ṣe ráìsì báàgì ráìsì tó ti bẹ́ẹ̀ mi wọn ọ̀gá ẹ̀mí ẹja kóra dára dé òṣìṣẹ́ sọ̀hún. àwọn oníṣọ́fọ́ pé tó ṣe dáa ti gùn ọ́ ọgbà pásítọ̀ létí ìrẹsì Ọlọ́run àwọn pé pàdé níjà mọ́ndé wọ́n ní ká máa gbà wẹ̀ ẹ máa wọ̀rọ̀ tí ń sọ tí tẹnu rẹ̀ dẹ̀ ń rùn
bí ìgbà pé bí ẹnu ẹ̀dẹ̀ ló bí ìgbẹ́ tó jù pa. Àmọ́ ní mò ń gbọ́ ọmọ mi lọ jẹ́ Portable wàláhì ọmọ lọ jẹ́ sí mi. Èyí yóò ebi ò sì pa mí. Mi yóò ebi ọ̀dẹ̀ pa mí. Ọba tó ní mi ọ̀dẹ̀ dá mi lẹ̀ lásán débi kí n má lè sọ reality. Who are you? Daniel. Portable bóde kọ́ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ayé. Kọ́ ọ̀dẹ̀ mọ bó ṣe wá pásítọ̀ náà kàn. Kọ́ ọ lọ tọrọ àforíjì kọ́ ọ̀dẹ̀ dùn pásítọ̀ náà nínú. Owó tí mo ní ni mo ń yọ yìí o. Tọ́lọ̀ ń bá lọ dé. Tọ́lọ̀ ń bá lò ń dé. Pẹ̀lú ọ̀dọ̀ tí iṣẹ́ Ọlọ́run lára pásítọ̀. Portable tọ́lọ̀ ń bá lò ń dé. Sọ́ọ́rí gbogbo àwọn tí wọ́n ń fọwọ́ gbọ́ láyé tí ń fọwọ́ gbóyà fún ọkọ̀ òṣèdáhùn. Àríyàn àwọn pè ọ́ lọ̀rọ̀ ayé jẹ́. Báyìí ò bá rí ọmọ wọn ò pẹ̀lú mìíràn. Portable sówó láyé rí lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fẹ́ bá ẹ ná. Àbímọ kan náà rí lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fẹ́ gbà níbẹ̀. Ọlọ́mọdọ̀rọ̀ mi rú. Portable ọlọ́mọdọ̀rọ̀ rẹ rú. Gbogbo ayé tá ń wò mí àtàyè tá tún máa wò mí ọlọ́mọdọ̀rọ̀ ẹ̀yin rú. Bọ́rọ̀ ẹ̀dá bá dàrú o tọ́ lọ̀rọ̀ ní dá. Ayé ipá àfi ìwọ òun fẹ̀gẹ̀ sókè. Sátátá ayé ń tàn ọ́ ló gbójúlé. Agbọ́tẹni tó kú parọ́ mọ́ o. Ẹ̀wọ̀n ní ìtẹ̀yàn tí ó kú táyé ti gbàgbé ẹ̀. Káyé mọ́ gbàgbé mi ràbí Ọlọ́run. Káyé mọ́ gbàgbé ẹ̀yin ràbí Ọlọ́run. Portable wóró ló ń wí. Wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ̀ ní láìláìlá. Portable ọmọ alálọ́mí wóró ló ń wí. Ọlọ́mọdé ọjà pé o ti sí àwọn kan. Wọ́n wá fẹ́ dá sèrí àṣì ọ. Wọ́n wá ń tì ọ lu àwọn ẹni Ọlọ́run. Ẹ̀yin mùsùlùmí tá ń pè ń tó ṣe dáa. Tọ́ bá gbá àfa kan létí sẹ́ẹ̀bù òde ẹ̀ sọ pé ń tó ṣe dáa. Ẹ̀yin alábòsí bá mú fún kejì. Tọ́ bá jẹ́ pé mùsùlùmí kan àbá àfa kan ní Portable gbá létí sẹ́ẹ̀ ló ṣe dáa. Ẹ bọ́ ta kẹ́ ẹ sọ fún mi. Tọ́pọ̀ àfa àkàbí mùsùlùmí kan ní Portable gbà ẹ sọ ipò ṣe dáa. Àbòsí yín ti pọ̀ jù. Àbòsí. Mọ̀mọ́ kò tó ẹ pa àfa ni ọmọ yẹn gbà létí ọmọ gbé ọ̀nà àfa ó rí bínú Ọlọ́run ó rí kíní kan Ọlọ́run. Ṣé pásítọ̀ ìṣẹ́ni Ọlọ́run ni? Wòlíì Ọlọ́run bẹnu àgbẹ̀ roko àgbẹ̀ tí ń roko tá yí ọmọ rárá wòlíì Ọlọ́run bẹnu wọn. Mọ́kálíkì tí ń tú mọ́tò tí ń tú táyà mọ́sínì tí ń ṣe kẹ̀kẹ́ wòlíì Ọlọ́run bẹ́nu wọn. Ìyá aláta tí ń tata wòlíì Ọlọ́run bẹ́nu wọn. Ẹ gbọ́ wòlíì Ọlọ́run mo jẹ́ àfọ ọ̀kan wòlíì nìkan mo jẹ́ pásítọ̀ kọ́. Allahu alamu ẹ̀sùn yèjì alùrìsá alátàwù. Ṣé bá àjọ kanú Quran? Àjọ kanà Olúwa ní Allahu alamu ẹ̀sùn yèjì alùrìsá alátàwù. Ọlọ́run ní ààyè tó wọ́n fi ìjẹ ẹni Ọlọ́run sí àwọn tó wọ́n pè ní wòlíì àwọn tó wọ́n sọ di èèkàn àwọn tó wọ́n sọ di abàmì àwọn tó wọ́n sọ dẹni ìhún òun Ọlọ́run lòún mọ̀ kò síbi tọ́lọ́run lè fi ìjẹ́ wòlíì sí. Torí náà Portable bọ́ọ̀ta kọ tọrọ àforíjì kọ́ ọ̀dẹ̀ mọ bó ṣe wá pásítọ̀ kẹ́kọ̀ọ́ lọ bẹ̀ wọ́n ntí bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ. Ntí bẹ lẹ́yìn ẹ̀fà ntí tó ṣe ju ọjọ́ orí ẹ lọ. Ọgbọ sórí àwọn tó bí ọ tí ẹ bá máa bọ ọsọ tọrọ àwọn gẹ́gẹ́ sọ fún ọ pé n tó ṣe ó ju ọjọ́ orí àwọn lọ tọklẹsì ìwọ tí wọ́n bí. Ọgbọ tọklẹsì ìwọ tí wọ́n bí wáyé tẹjí ọmọdé bá tiẹ̀ ń gbé ọ́nú kọyẹ kó lè gùn ọdọdọ àwọn wòlíì Ọlọ́run kí á náà. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive we no go? What drive we fulfillment? What drive we want to buy? Oh, ni sharing. Even the go Drive TV. Thank you, Chloe. Drive TV, driving you around the world.